dédé sọ́bọ̀ lọ́hùn lọ́rùn mi ò gbọ́nà burú nítorí ká lè gbà wọ́n mọ́ èmi ò kọ́ ọmọ lọ́mọ lẹ́sẹ̀ pé kò ṣubú ìdí nìyẹn tọ́rọ̀ mi fi dàdí tú táwọn tí òye fi rò pé ògùn ni. Mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé láti kékeré mi ni mo ti máa ń kọrin dáàdì mi máa ṣépè lọ́kàn. Ṣe rí nígbà yẹn kò sáyè fún mi mọ̀mọ́ láti súnmọ́ Sánlé Ìyábọ̀. Kí ló dé tí ò sáyè? Ṣé mo pa wa ò jẹ́ nǹkan kan Sánlé Ìyábọ̀ kì í gara ṣùgbọ́n àwọn tó wà ní rẹ̀ tá a bá sọ fún wọn pé a fẹ́ rí màmá wa ní ká lọlẹ̀ sí ibì kan kò sáyè ṣe o. Níbo lẹ ti lọ tán ní kẹlẹ̀ abẹ́ kan fi kọrin ni? Ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọjọ́ kan nínú Agége mo dẹ̀ jẹ́ nìkan tó mo máa ń ṣiṣẹ́ mi láìkí máa jókòó sójú kan mo máa ń ṣiṣẹ́ so wọ́n pè ibì kan ní Dangote ní Ìbèṣe side mo máa ń kiri lọ síbẹ̀ mo máa ń tajà mo máa ń ta àwọn chain earring nǹkan kan ẹ sà ó pọ̀ gan sà ó lọ fà. Ó lọ fà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ tún ṣe bẹ́ẹ̀ ni sà ìpèníjà yẹn pọ̀ gan ní policy nǹkan sà tí tán bá pè mí lélẹ́rẹ́ tí n bá ti lè play tán sà tó bá jẹ́ pé kórópè làwọn boys mi gbé wá ságbo yẹn sà inú kórópè yẹn báyìí ni mo máa sún sí tájọ máa délé. Ẹ máa ta nǹkan sára náà. Mo ń mú nǹkan sà. Báyìí máa jẹ nǹkan. Rárá sà. Kí ni rárá sà? Ó ṣòro gbàgbọ́ fún àwọn èèyàn sà. Pẹ̀lú ohun yìí tí mò ń gbọ́ yìí. Ó ṣòro gbàgbọ́ sà. Ohun yẹn kì í. Kò síbi tí mo ti sọ̀rọ̀ yẹn àwọn èèyàn kì í gbà mí gbọ́. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọ̀run Yèyé èmi ni Yèyé o ọmọ rere bá Àlàkẹ́ máa rè o Yèyé. Ta ló sọ yín lálàkẹ́? Ìyá mi àti bàbá mi ló sọ mí ní Àlàkẹ́. Òkè bó ni Yèyé ti wá wá? Àwọn èèyàn ló máa ń pè mí ní Yèyé according to bí mo ṣe máa ń múra nítorí mo jẹ́ nìkan tó láìkì afẹ́gbọ̀n. Kì í àfínjú ní. Bó tán ṣe máa ń pè mí bẹ́ẹ̀ nìyẹn. Yèyé. Èmi lọmọ yẹ bá tó kàá fún gbogbo yẹwà o èmi ni màmá dán kọ́ bá tó ń sọ o iye wa lèmi wà zero èmi ni màmá wùsù mọ́nù zẹ́ o màmá òkìkí o mo ní Àlàkẹ́ o Yèyé ti dé Àlàkẹ́ o Yèyé ti dé kò sí àgbọ̀gbọ́n tí dànù nínú orin wa kún fún òye ó kún fún kìkì ọgbọ́n torí pé orin ọ̀tún kò lè tán lágódó tàwa orin ọ̀tún kò lè tán lágódó àwa mo ṣe búrin pẹ̀lú àṣọ̀dọ̀ alóńgbé tẹ́ bá mi bọ̀ látẹ̀yìn ẹ̀ rí pẹ̀lú mi kún fọ́nfọ́n kì í ṣoògùn ní ọbọ Ọlọ́run ló Yèyé kì í ṣoògùn ní ọbọ Ọlọ́run ló ń ṣọlá Ọlọ́run kò foríjì òkú Sánlé máa mo nífòwádìí èyí tó kúnjọ́ sí ìgbà tó Sánlé Ìyábọ̀ ń bẹ láyé èmi Àlàkẹ́ kó dẹ̀ dùn mo máa gbórin Sánlé Ìyábọ̀ gangan nítorí kó jẹ́ mẹ́ńtọ̀ mi o. Kọ́lọ́run kó foríjì màmá tó kú. Ẹ máa ń gbórin ó Sánlé ni. Ṣe rí nígbà yẹn kò sáyè fún mi mọ̀mọ́ láti súnmọ́ Sánlé Ìyábọ̀. Kí ló dé tí ò sáyè? Ṣé mo pa wa ò jẹ́ nǹkan kan nígbà yẹn o. Ẹni tó bá máa súnmọ́ star á jẹ́ni tó lẹ́nu níbẹ̀ ẹ̀sẹ̀ o. Sánlé Ìyábọ̀ kì í gara ṣùgbọ́n àwọn tó wà ní rẹ̀ tá a bá sọ fún wọn pé a fẹ́ rí màmá wa ní ká lọlẹ̀ sí ibì kan kò sáyè ṣe o. Níbo lẹ ti lọ tán ní kẹlẹ̀ abẹ́ kan fi kọrin ni? Ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọjọ́ kan nínú Agége ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọjọ́ yẹn arúgbó elégbè ló lè testify sí ìyẹn elégbè tó ti pẹ́. Arúgbó elégbè. Mo lọ síbẹ̀ lọ́jọ́ ọjọ́ yẹn ìyẹn nínú Agége ọmọ o mo ní mo fẹ́ rí Sánlé Ìyábọ̀ dé o màmú nífúwádìí tó kúnjọ́ sí wọ́n ní kò sáyè ṣe o ká padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n nígbà tó dọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn wọn ò jẹ́ ká wọlé rárá débi tá a máa rí màmá o orí ló ń pin èèyàn kọ́ Àlàkẹ́ o. Mo ń bọ̀ báwo lẹ ṣe pàdé orin gangan? Mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé láti kékeré mi ni mo ti máa ń kọ. Bí bá ń kàn jókòó sá bóyá mò ń fọṣọ ikọ̀ yẹn máa wá mo máa kọrin yẹn máa gbọ́wọ́ fújì yẹn dáàdì mi máa ṣépè lọ́kàn. Ipe Ọlọ́run ò ní jẹ́
onígbàgbọ́ làwọn ní ilé àwọn wípé orin church ni mo máa kọ mo dẹ̀ máa ń kọrin ní church náà láti kékeré ṣùgbọ́n ìgbà míì wà tí màá kàn jókòó pé kí n kọrin church yẹn ohun fújì yẹn ló máa wá sí mi lẹ́nu ṣùgbọ́n dádì mi jẹ́ ẹ̀dá kan tí wọn ò gbà ó jẹ́ kí n máa sá. báwo lè á bẹ̀rẹ̀ sí develop ṣé wàá lọ sọ́dọ̀ ẹnìkan nígbà fẹ́ kọ́ iṣẹ́ fújì yẹn ni. mi ò kọ́ lọ́dọ̀ ẹnìkan kan sà ìgbà tí dádì mi wá ṣaláìsí ni wọ́n á rí i pé tí bá ń ṣe nǹkan yẹn kò sẹ́nibọ̀dì tó ń accuse mi lórí ẹ̀ tàbí tó ń bá mi wípé kí n káì kí n má ṣe bẹ́ẹ̀ mọ́ ló jẹ́ kí nǹkan yẹn wá padà máa wọ̀ mí lára dáadáa sá torí pé ẹ̀rù dádì mi ló máa ń bá mi nígbà yẹn mi ì dẹ̀ fẹ́ jẹ́ ọmọ tí kò gbọ́ràn sóbí ẹlẹ́nu nígbà yẹn sá. but mọ́mí ò disturb. mọ́mí mi ní pé orí ló mọ ṣáàṣìlá. ìgbà tí dádì sí wá jáde láyé báwo ni ẹ ṣe wá ń tẹ̀síwájú sí ti dòní. ìgbà tí dádì mi ti wá jáde láyé mo wá ń tẹ̀síwájú nínú kan tó yẹ pé ìgbà mi wà tó yẹ pé mo dẹ̀ jẹ́ nìkan tó mo máa ń ṣiṣẹ́ mi láìkí máa jókòó sójú kan mo máa ń ṣiṣẹ́ so wọ́n ń pè ibìkan ní Dangote ní Ìbèṣe side mo máa ń kiri lọ síbẹ̀ mo máa ń tajà mo máa ń ta àwọn chain earring nǹkan kan mo máa ń lọ bẹ̀ so ìgbà tí mo máa ń lọ bẹ̀ tí bá ń tajà fún yàn lọ́wọ́ máa kọrin yẹn mo jẹ́ tí wàá ná àwọn customers oríṣiríṣi ní ibẹ̀ yẹn a máa wá pè ẹnìkan ní KB ní ibẹ̀ yẹn gbà yẹn wọ́n jẹ́ customer mi tẹ́ pé wọ́n máa ń bá mi rajà dáadáa tí bá ti wà ń bẹ̀ ń gbà mí má ti gbàgbéra èmi kàn máa kọrin ẹni yẹn máa wá ń ṣọ́ mi èmi mọ̀ pé wọ́n máa ń ṣọ́ mi ó kàn dọjọ́ kan wọ́n kàn sọ pé yeye oge ṣó ní fújì ni ẹ ni mo ní pé ẹ̀gbọ́n ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ pé mo máa sọ létà mo ṣáà gbọ́jà mi mo ṣáà kúrò ń bẹ̀ ọjọ́ mẹ́ta dẹ̀ ni mo máa ń lọ ìgbà tó di ọjọ́ kẹta àárọ̀ lẹ́gbọ́n yẹn ti ń pè mí pé kí n wá àwọn fẹ́ rajà mi ìdá mọ̀ pé wọn ò rajà nítorí nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ mi yẹn náà ṣe ń dààmú mi èmi ṣáà gbọ́jà mo lọ ìgbà tí mo débẹ̀ ẹ̀gbọ́n yẹn ní pé àwọn béèrè kankan lọ́wọ́ mi níjẹta mo sọ pé a máa sọ létà pọ̀ ń bẹ̀ mo wá sí tẹ̀gbọ́n yẹn dáhùn mo ní pé bí mo ṣe wà yìí iṣẹ́ fújì yẹn ó jẹ́ nǹkan tẹ́ pé gbogbo ìgbà ló máa ń hàn nínú vein mi bọ̀ mo ní pé bọ̀dádì mi ò gbà fún mi nígbà yẹn bọ̀dádì mi dẹ̀ ti ṣaláìsí báyìí nǹkan ẹ̀dẹ̀ ni ó máa ń wù mí gan tẹ́ pé kò síbi tí mo dé báyìí máa kọrin ni ẹni yẹn wá sọ fún mi lọ́jọ́ yẹn pé àwọn kan dẹ̀ fẹ́ ṣe carnival ní àdúgbò àwọn ní Dangote ń bẹ̀ yẹn pé ṣé tí wọ́n bá fún mi ní mic láàrin èrò ṣé mo lè kọrin mo ní mo máa kọ́ ọ nítorí pé nǹkan tó wù mí ni o so mo ṣáà lọ lọ́jọ́ wíìkì tó tẹ̀lé mo tún lọ that was on Tuesday Saturday ni mo lọ ní ìjọ yẹn mo tún lọ ní Tuesday ẹni yẹn wá gbé aṣọ ọ̀pá méjì fún mi pé kí n gbà pé àlùbáríkà base tó fẹ́ ṣe kánífà yẹn mo ti lọ bá mi ra aṣọ ọ̀pá méjì pé mo ní láti perform bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn mo dẹ̀ ni mo ti gbọ́ ọjọ́ yẹn mo gbọ́jà wà rárá mo ti tètè dé nítorí pé nǹkan tó ń wù mí ni ìgbà tí mo débẹ̀ wọ́n máa ń pe olórin kan ní kólà nínú Agége òun náà pè wá sí ibẹ̀ yẹn lọ́jọ́ yẹn wọ́n ṣàṣọ fún wọn pé obìnrin kan wà ń bíbà tó máa kọ́kọ́ ṣiṣẹ́ kó tó di pé olórin tán pè gangan ṣiṣẹ́ wọ́n ṣáà fún mi ní mic mo wá ṣe lọ́jọ́ yẹn bí ẹni tó yẹ pé ó ti ń kọrin yẹn fún gbogbo èèyàn táwọn èèyàn ti ń bí happy tẹ́lẹ̀ mo wá ń play even gbogbo àwọn èèyàn tó jẹ́ customers tó yẹ pé wọ́n mọ̀ pé mo máa ń kiri ọjà wá sí ibẹ̀ yẹn everybody bẹ̀rẹ̀ sí fọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní inú wọn dùn so àtọjọ́ yẹn ṣá ni mo ti rí i pé èmi gan wá mi kì í fọ́ mọ́ mi kì í tijú tí bá ti rí nǹkan yẹn báyìí inú mi máa ń dùn gan tó di pé èmi náà bẹ̀rẹ̀ sí gbájọ́ máa torin iṣẹ́ máa fowó mi gbarin iṣẹ́ àwọn kébì yẹn náà máa tún support mi nígbà yẹn pé ó yá a ti rí pé nǹkan yìí ó mọ̀ ọ́ ṣe ó yá máa wá ṣe ó tún lè máa tẹ̀síwájú sí i so àtìgbà yẹn ni mo ti. ní a ti tó bí ọdún mélòó ń sìn. ó ti tó bí 13 years báyìí. ǹjẹ́ wàá láǹfààní àti ṣe rẹ́kọ̀dù rárá. mo ní àǹfààní láti ṣe rẹ́kọ̀dù báyìí sá mo ti ṣe rẹ́kọ̀dù. báwo lẹ ṣe. mo ṣe first one ní 2020. kí lẹ pe táìtù lẹ. mo pe táìtù ẹ ní wonderful ìyanu. ó máa ní nǹkan tẹ rí o. bẹ́ẹ̀ ni sá ìyanu yẹn ni pé ṣé pé bí dáàdi mi ṣe dààmú mi tó pé màá padà ṣiṣẹ́ yẹn pé ó ń yè mí fúnra mi lẹ́nu mo wá sọ nínú iṣẹ́ yẹn mo ní ìyanu ló jẹ́ fáwọn aláròpin Àlàkẹ́ tí wọ́n ń ṣe ẹ̀yẹ tiwa wọ́n gbórin wa gbogbo wọn lẹ̀ síbi kan iṣẹ́ Ọlọ́run ojú tèèyàn lọ ọba tó fi mí mọ̀nà ló jẹ́ kémi lè gara tán nínú ìyanu ní first record. ìyanu yẹn lè ṣe
Gẹ́gẹ́ bí obìnrin tó ń kọ fújì ó máa láwọn ìpèníjà tẹ́ máa fèsì náà gẹ́gẹ́ bí obìnrin. ẹ sà ó pọ̀ gan sà ó lọ fà. ó lọ fà. bẹ́ẹ̀ ni sà. ẹ tún ṣe bẹ́ẹ̀ ni sà ìpèníjà yẹn pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ojú mi máa ń rí ni pé àwọn bòmí wà tó jẹ́ pé wọ́n like láti máa gbéṣẹ́ fún mi gan pé ẹ jẹ́ kí lady Àlàkẹ́ yẹn ìyóbi yẹn kó wá ṣe nǹkan yẹn fún wa mo ti bẹ̀rẹ̀ sí ní fans àwọn míì wà tó yẹ pé bíi group ni wọ́n sà wọ́n máa ní bíi chairman tó wà ń bẹ́ẹ̀ lè dìde pé ọmọ ẹ̀rẹ̀ ẹgbẹ́ máa jẹ́ṣẹ́ ọmọ ẹ̀rẹ̀ o àbígbé máa jẹ́ṣẹ́ o ẹ sà èmi dẹ̀ jẹ́ nìkan tí mọ́mì mi máa ń sọ fún mi wípé kò dìgbà tí n bá ṣẹ̀sìn kí n tó ṣe ẹ̀sìn wọ́n ní kò dìgbà tí n bá ṣe ẹ̀sìn kí n tó ṣe ẹ̀sìn pé kò dìgbà tí n bá tara mi kí n tó jéèyàn ẹ sà ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn wá ni pé tán bá ti wá gbé nǹkan yẹn wá tí n bá ti lè yí ẹnu dà pé mi ò ṣe ẹ sà kò síṣẹ́ tó léwu kí n máa rí gbà ní sáìdì bẹ̀yẹn sà wọ́n máa blọ́ọ̀kì òun ló pọ̀ jù ó pọ̀ gan-an sà èmi ní policy nǹkan sà tí n bá tán bá pè mí lélẹ́rẹ́ tí n bá ti lè play tán sà tó bá jẹ́ pé kóró pe làwọn boys mi gbé wá ságbo yẹn sà inú kóró pe yẹn báyìí ni mo máa sún sí tájọ máa délé bí mo ṣe máa ṣe nìyẹn sà nǹkan tí mo máa ṣe nìyẹn bẹ́ẹ̀ ni bàbá mi. èwo ni second record yín. Second record mi yẹn ni My Time. àsìkò kí lẹ kọ́ ń bẹ̀. mo ní ìgbà mi lè yó àsìkò mi máa rè ìgbà ló ní ìgbà ń lo yèyóge mo dẹ̀ máa rí bá ti ṣe o àmì àṣẹ o máa dẹ̀ tún rọ́nà gbé gbàṣẹ o yèyóge máa dẹ̀ tún rí mọ́ nílò àmì àṣẹ mo tún wá sọ pé orí ló mọ̀ ní ilé ayé yìí ẹni máa lò ẹni máa kọ́lé kó rí mi dákun dábọ̀ jẹ́ kí n lá ní tèmi kí n rí mọ́ nílò kí n bá lè rọ́rọ̀ sọ sátírà mọ́ ní jẹ́ kí n bá wọn là kí n tẹ́gbẹ́ kí n rí mọ́ nílò kẹnu mi tọrọ láwùjọ. yẹn ni My Time ṣé rẹ́kọ̀dì méjì lẹ ti ṣe. mẹ́ta ni ìkẹta yẹn reason tí mo fi sọ pé méjì ni mo ti ṣe ni pé mo ṣe ìkan mo pè yẹn ní profit èrè mo ṣe ní just one side ṣe mọ̀ pé sáà máa ṣe side b mo ṣe ní one side pé mo máa fi ṣe bí studio live pé mo máa ṣe jáde but time tí mò ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ nǹkan dàbí kan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ help mi ìkíní yóò jẹ́ kí wọ́n lè help ìkíní yẹn wá mo dáwọ́ ẹ̀ dúró mo wá filẹ̀ ìgbà tó wá pẹ́ tí mo wá ń ṣe My Time yẹn lọ́wọ́ ni mo wá lọ wú òun náà jáde méjèèjì ló wá jáde ní ọjọ́ kan náà My Time àti Profit. ok now tábà ní ká wò ní méní méjì nsìn ẹ ti wá ń dìṣe orin àti tó bí ọdún mélòó. tí mo ti sọ pé dáàdì mi ò fẹ́ yẹn sà tí n bá kó pọ̀ mọ́ sà á tó bí 17 years báyìí. ẹ ti wá ń dìṣe fújì. bẹ́ẹ̀ni sà mo ní àǹfààní lọ́jọ́ kan tí nítorí ọmọ Ìlaro ni mí ìlú mi yẹn wá ń ṣe carnival ń bẹ wọ́n máa ń pe àwọn kan ní ọlá ọmọdé sàmọdì wọ́n jẹ́ àwọn ọmọ fún ọ̀gá wa ìjọmọdé Yusuf so ọ̀gá wa Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá pátápátá àwọn náà dẹ̀ máa ń gbé wọlé sí carnival yẹn mo try láti so mọ́ àwọn boys yẹn lẹ́sẹ̀ mo lọ síbẹ̀ ìjọ yẹn Alhaji wọ́n gbà mí láàyè mo play then ìgbà tí wọ́n gun stage wọ́n ní kó jẹ́ kí n gun stage wa wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún mi ní ọjọ́ yẹn àwọn ní ẹni àkọ́kọ́ tó jẹ́ ọ̀gá wa pátápátá tí mo kọ́kọ́ náfààní láti súnmọ́ wọn díẹ̀ so lẹ́yìn Alhaji Tọ́pẹ́ Nautica ni mo tún máa in fact time to time tí wọ́n bá ní iṣẹ́ níbì kan tó máa ní play mo máa ń lọ ságbo wọn dáadáa àwọn ni mo tún rí i pé mo tún súnmọ́ dáadáa díẹ̀ Alhaji Tọ́pẹ́ Nautica. nǹkan tí mo rí síṣẹ́ fújì ni pé ó jẹ́ iṣẹ́ kan tí gbogbo ayé máa ń yọ́nú sí tó dẹ̀ jẹ́ pé kò sígbà tí wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wà òkè pẹ̀lú ẹ̀ so mo rí i pé iṣẹ́ kan tó nítumọ̀ ni tí àwọn èèyàn dẹ̀ ń tẹ̀síwájú lórí ẹ̀ tí kò sí fàsẹ́yìn lórí iṣẹ́ fújì Ọlọ́run fún mi ní ẹ̀bùn
tí mo bá ní mo fẹ́ ṣiṣẹ́ kan pé bóyá mo need bí anthem bí mo fẹ́ lo bí 6 7 anthem sí ẹ̀sà mi ò ní sùn lóru mi dẹ̀ ní jẹ́ kéèyàn sùn pẹ̀lú mi. àwọn bullet ti lọ ṣeré dí. Ogun State ni mo ti máa play then mo ti lọ ṣeré ní inú aláòkọ ní abúlé òkòrò nǹkan kan mo ti play láyégérí mo ti play nínú ayégérí ní side tawaya yẹn then mo ti lọ play ní àjà ní Afa Beach mo ti lọ play bẹ́ẹ̀ mo ti play ní Awoyayari inside Lakue. láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn ó ṣe kára àwọn ọmọ kan tó ti dìde lẹ́yìn náà tó. mo ní èèyàn kan tó máa ń kọrin tó yẹ pé tèmi náà bá ní play wọ́n máa wá sí. ṣóbìnrin náà ni. ọkùnrin lẹ́ni yẹn tó ń náà a máa ń pè kan fún wọn láì kan torí pé nígbà kan àwọn kan ló ń jẹ́ káwa náà máa ṣe bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ lẹ́yìn wọn. tó fi wá dín ńlá tó di. tó di pé kọ́lọ́n bá a sọ dín ńlá sá. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn awuyewuye kan ṣẹlẹ̀ lábúlé fújì kò dẹ̀ ṣe má ṣẹlẹ̀ kálẹ̀ fẹ́ kọrin sí nǹkan yẹn báwo lè ṣe lè praise. ẹ sà tèmi bá fẹ́ kọrin sísà a máa pẹ̀tù nítorí pé ọmọ kékeré làwà kò kàn wá sà. báwo lè ṣe máa pẹ̀tù yẹn. a máa sọ pé ẹ̀kọ́ ń gbóná fẹ́ sùúrù láyé a ò gbọ́dọ̀ kanjú lábẹ́ tó gbóná torí tá a bá kanjú lábẹ́ tó gbóná ajó ní ìlẹ́nu àlákẹ́ kó dẹ̀ ń sọ. ẹ̀yin àgbà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀yin làwa ń wò níwájú ẹ̀yin la síwájú fújì ìjọ ẹ má jẹ́ kó bàjẹ́ lórí yín kó bàjẹ́ lórí Olúgbọ́n kó bàjẹ́ lórí ààrẹ ẹ̀sà o kò ní bàjẹ́ lórí Ọ̀rọ̀gún Àga o ẹ má jẹ́ kó bàjẹ́ torí pọ́mọdé làwa jẹ́ a ò lè dá sí rárá ẹ̀yin àgbà tó ń bẹ nílẹ̀ láwọn òṣè o ẹ má jẹ́ kó bàjẹ́ o mo ní kó má ṣe bàjẹ́ kó má ṣe bàjẹ́ o torí pẹ́yìn àgbà tó ń bẹ níbẹ̀ o làwa ò níwájú ẹ má jẹ́ kí fújì bàjẹ́ o kò má ní bàjẹ́ o kó má ṣe bàjẹ́ fún wa rárá. àwọn òde wo ni ẹ ti lè ṣeré bóyá fáwọn tó ń gbọ́ wa tàbí tó ń wà káàkiri àgbáyé ń sìn. mo máa ń ṣeré ní òde òkú àgbà ibi wedding ibi naming ceremony àbí wọ́n ṣe freedom carnival nǹkan kan báyẹn gbogbo nǹkan báyẹn mo máa ń ṣeré ní ẹ̀ dáadáa. ok now ẹ fún wa lórin náà kẹ wá fún wa lẹ́rọ ìbánisọ̀rọ̀ tí gbogbo àwọn tó bá fẹ́ pè wọ́n pátá bóyá ẹ fẹ́ ṣe event kan tẹ́ wá ń fẹ́ obìnrin tó jó ní fújì tó sì mọ̀ ń pa ẹ̀ dáadáa. orí mi dákun yé ẹ̀dá mi dákun jọ má jẹ́ ń pè tán lá nínú ìyà o orí mi dákun yé ẹ̀dá mi dákun jọ má jẹ́ ń pè tán lá nínú ìyà o torí pé mo ti sáré mo ti jìyà mo jìyà mo ti sáré mo ti jìyà mo jìyà kò sówó tí ń ṣe rí Àlàkẹ́ kò sọ́jà tí ń tà tí ń bá fi róhùn re ṣe òun lọ̀rọ̀ tó sọ yèyé oge orí mi dákun yé ẹ̀dá mi dákun jọ má jẹ́ ń pè tán lánú ìyá o. èmi l'Àlàkẹ́ tó kábùjì tí wọ́n sọ ọmọ ire bá mọ́ mi kó dẹ̀ dò èmi ní màmá dán kọ́ bá gángan kọ́lọ́ má padà lẹ́yìn mi o. èmi l'Àlàkẹ́ tó ń kọ fújì mọ̀ mi ọmọ yẹmi ọmọ ire bá tó kọ wuyì gbogbo wa káyé má ṣe sí ọ gbogbo wa àtọkùnrin pẹ̀lú obìnrin o gbogbo èèyàn tó ń bẹ níkàlẹ̀ ojú tí ẹ fi wò mí ò ní fọ́ ẹ ò ní dáwàtì nínú ayé ká ẹ má ṣe ṣàṣetì ìṣẹ́ o àṣejèrè ṣálọ arájà ń dẹ̀ iṣẹ́ o èmi lọmọ rírè báyìí oge tó kọ fújì o mo ní Àlàkẹ́ o yèyé oge ti dé kò sí àgbọ̀gbọ́n tí dànù nínú orin tiwa orin wa kún fún òye ó tún fún kìkì ọgbọ́n èmi lọmọ rírè bá tún kọ fújì mọ̀mọ́lá o káyé má ṣe ṣí ọmí o kọ́ má sọ pé níbo ló hàn àbádé ìbíre lèmi àádẹ́ẹ̀dẹ́ o lọ́la bàbá mi lókè torí pé gbogbo ohun tí mo bá ń ṣe mo máa ń fi tọ́lọ́run síwájú kó má padà lẹ́yìn mi o kó ṣe alpha àti omega mi ọlọ́run lè ní gbójúlé. ẹ máa ta nǹkan sára náà. mo ń mú nǹkan sá. báyìí máa jẹ nǹkan. rárá sá. kí ni rárá sá.
ó ṣòro gbàgbọ́ fún àwọn èèyàn sà. pẹ̀lú ohun yìí tí mò ń gbọ́ yìí. ó ṣòro gbàgbọ́ sà. ohun yẹn kì í. kò síbi tí mo ti sọ̀rọ̀ yẹn àwọn èèyàn kì í gbà mí gbọ́. ṣùgbọ́n bàbá mi Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ mi dẹ̀ ní kọjá àyè mi ní ti Ọlọ́run àti dáadáa tí mo fẹ́ jẹ́ láyé mi mo fi ṣe ẹlẹ́rìí sí yémi kì í ṣe bẹ́ẹ̀ torí mo fẹ́ káyé mi nítumọ̀. ayé yẹn á dẹ̀ nítumọ̀ lágbára Ọlọ́run ohun yìí kì í. ẹ bá rọkùnrin tó fẹ́ kọ́ṣẹ́ lábẹ́ yín kọ́. bí iṣẹ́ orin tá à ń ṣe yẹn sà. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ sà. ó yẹ sọ nọ́mbà yín fáwọn èèyàn jàre gbogbo àwọn tó bá fẹ́ pè é pátá. calling number mi ni 091 60 23 84 45 ìyẹn ni calling number mi tó yẹ pé téèyàn bá pè mí mo máa ń pìkẹ́ but WhatsApp number mi torí ó possible kéèyàn pè kó má lọ but ó ń lọ fún WhatsApp. ìyẹn ni 081 18 40 2535 ìyẹn ni WhatsApp number mi. ẹ tún yẹn náà pè. 081 18 40 2535. orin tẹ́ nǹkan yẹn ẹlẹ́bùn jó náà pẹ̀lú ẹ̀ṣà. mo láìkì jó gan sàmú máa ń jó. ẹ jẹ́ ń ṣí ilẹ̀ láàrin ìṣẹ́jú méjì. Ọlọ́run èmi dúró tán èmi làlákẹ́ tó kọ́ fújì yóyógé o èmi ni màmá dán nǹkan bá torí mo dúró déédéé sọ́kọ̀ lọ́hùn lọ́rùn èmi ò bọ̀nà ẹ̀bùrú nítorí ká lè ga mọ̀ mọ́ èmi ò kọ́ ọmọ ọlọ́mọ lẹ́sẹ̀ pé kó ṣubú ìdí nìyẹn tọrọ mi fi dàdí tú táwọn tí òye fi rò pé òògùn ni a ní mo dúró déédéé ọmọ rere bá máa ń fi ara làkẹ́ o mo dúró déédéé sọ́kọ̀ lọ́hùn lọ́rùn mi ò gbọ́nà ẹ̀bùrú nítorí ká lè ga mọ̀ mọ́ èmi ò kọ́ ọmọ ọlọ́mọ lẹ́sẹ̀ pé kó ṣubú ìdí nìyẹn tọrọ mi fi dàdí tú táwọn tí òye fi rò pé òògùn ni mo ní káyé má ṣe mí kó má ṣe hàn mí òyege tó kọ fújì màmá rẹ o tó bá jẹ́ ti jó lákọlé mi wá ẹsẹ̀ o ohun tí ó tó ń padà bọ̀ wá ṣẹ́kù ni o ọmọ jó ń bẹ lẹ́sẹ̀ mi òyege tí n bá ti rí jó ó má ṣe mí máa jó wọn ni o èmi làlákẹ́ wọn mọ ijó ń bẹ lẹ́sẹ̀ mi o kòkòrò ṣáà ni mi èmi ò kì í fi jó ṣeré tó bá jẹ́ tó olórin èmi làlákẹ́ kó rẹ̀ dò tí bá ti gbọ́lù ìṣẹ́ṣe létí mi máa ń ṣí mo máa ń bí happy mọ̀ ló ń padán lọ́wọ́ mo ní ẹ ṣá máa bí happy náà ẹ̀yin tèmi náà gbọ́dọ̀ ọmọ rere bá tó kọ̀ fújì mo ti débí ọmọ mo ní kó rí bọ̀ jẹ́ o mo kí aláàjì mi o aláàjì jákàrámọ́ọ̀nì ọ̀gá bẹ́ẹ̀ níbẹ̀ ṣe àwọn náà gbé mi délẹ̀ yìí o ẹni dẹ́ni àná ṣe o mo ní káyé má ṣe é ṣe ọ̀rẹ́ o ó ti lówó rí kò náwó mọ́ kó má ṣe é jẹ́ ti aláàjì jákàrámọ́ọ̀nì mi o ọ̀gá bẹ́ẹ̀ níbẹ̀ ṣe o ọmọ eré bá tó kọ̀ fújì màmá rẹ o ó yá tí mo bá ti gbéra mo ní káwọn tèmi gbéra o ó ti yá lágbo mọ̀mọ́ sẹ́ yeye oge tán ká fújì ṣe o let's go there ìjọ o let's go there ìjọ o ọmọ tó ń gbà ọdún lọ èmi ni màmá dán kan bá káyọ̀ má ṣe mí sẹ́ kó má ṣẹlẹ̀ àmì o kó má sọ pé bo lèmi àbàdé o jákẹ́nu mi tọrọ lágbo fújì ìjọ o jákẹ́nu mi tọrọ ìjọ kémi gán lẹ́nu níbẹ̀ ṣe òkín débi táwọn ará síwájú dé kémi gán lẹ́nu níbẹ̀ o kí má dẹ́ ẹni àná ó ti kọrin rí kò kọrin mọ́ kó má ṣe jẹ́ tèmi Àlàkẹ́ mọ̀ rẹ o mo ní Àlàkẹ́ ti dé ẹjẹ́ tún kẹ̀kẹ́ ijó ọ̀rọ̀ ẹnu kọ́ ijó alẹ́sẹ̀ gbó lẹ́sẹ̀ mi ò lẹ́sẹ̀ mi tí bá ti rí lu mọ̀ mo máa ń jó tẹ bá fẹ́ rí mi lórí TikTok Àlàkẹ́ kó rẹ̀ ni mo lò ìyẹn lórí TikTok o tẹ bá fẹ́ rí mi l'Audio Mack tẹ bá fẹ́ gbọ́ rẹ́kọ̀dù àbẹ fẹ́ gbọ́ láìfà o ẹ lọ ṣàṣe yóò bí Àlàkẹ́ coded lórí Audio Mack ṣùgbọ́n lórí TikTok Àlàkẹ́ coded ni mo lò ó èmi lọmọ rírẹ bá màmá tí ò kọ́ mọ̀ màmá dán kan bá gangan ni màmá olókìkí o èmi ni mọ̀mọ́ tán rẹ̀ ń sọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.